mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé akú bójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Ọ̀rọ̀ yìí ti wá dé ojú ẹ̀ báyìí. Ẹ rà wá, ẹ gbà wá kalẹ̀. Kí ni mo sọ? Bàbá wa Akíntóyè, a nídìí yín. A nídìí yín kẹ́ bá wa bọ́ síta. Gbogbo ẹ̀yin ọba, kò ń ṣe ọba tán ti kó lẹ́rú o. Àwọn ọba tí wọ́n dé pọ́n ìjọmọ kóòtù òjìrè, látòrí Ọọ̀ni of Ifẹ̀, àti àwọn aládéládé kan tó jẹ́ wípé wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé ọmọ ọkọ ni àwọn. A pè yín o, ẹ̀yin bàbá wa. A pè yín, ogun ti dé, ogun ti wọ̀lú. Bàbá Akíntóyè, kán bá wa bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀. Àwọn oníjòyè kán bá wa bá wọn sọ̀rọ̀ wípé kí ni, kéré o, ogun ti wọ̀lú. Ibo ló gbà wọ̀lú? Ẹ jẹ́ lọ máa gbé wọn wá. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé, torí mi ò ní fẹ́ interrupt. Ẹ má gbàgbé láti bá wa subscribe, ẹ má gbàgbé láti bá wa tẹ like. Lórí ìran wa, òun la dúró lé lórí, wípé báwo ni ìran wa ò ṣe ní wọ̀gbẹ́, báwo ni ò ṣe ní wọ odò. Bẹ́ẹ̀ ni, ara wípé ogun ti wọ̀, a ti ń sọ, ó dàbí wípé ọ̀rọ̀ kìíní, ọ̀rọ̀ yìí ò kọ̀rọ̀ kí ló ń porúkọ ẹ̀, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí báyìí o. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ leléyìí báyìí o, kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn o. Sọ̀rọ̀ ẹ̀sìn báyìí o, ẹ jẹ́ ká gbé nǹkan tá à ń sọ wá o. Sọ kí ni, kò sí ọ̀rọ̀ ẹ̀sìn nínú eléyìí. Ó yá, ẹ jẹ́ kí mi tiẹ̀ mọ bí màá gbà wọlé. Ẹ jẹ́ kí n gbé ẹ̀rí wá. Ẹ̀rí tó fi jẹ́ wípé àwọn tó lọ súnlé wọn ní Ìlọrin, ẹ má dá wọn lẹ́bi. Bẹ́ẹ̀ ni, nǹkan tójú wá lójú rí, tàbí ẹ̀gbọ́n, nǹkan tí ojú wá òun lójú rí. Ẹ má dá wọn tán lọ sun kinní lẹ́bi o. Ẹ tún má dá wọn tán lọ na ìyá ọjọ́ kìíní àná tó hàn sunlé ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí wò yẹn náà máa gbé wá. Bọ̀ ìdí wo lẹ̀ fi ní dá ìyá Ìlọrin tó ṣẹ̀ṣẹ̀ lọ sunlé ẹ̀ yìí, tẹ́ ẹ̀ fi ní dá àwọn tó lọ sún ni o. Ìyá Ọ̀ṣun kọ́ ni mo sọ wípé kẹ́ má dá lẹ́bi o. Àwọn tí wọ́n lọ sunlé yẹn, ìdí àti àlàyé tí wọn ò fi ní dá wọn lẹ́bi, bẹ́ẹ̀ ni òun la fẹ́ gbé wá. Kó tó di wípé màá wá gbé fídíò míì wá, mi ò ní gbà wá lákòókò. Now, mi ò tí introduce ara mi. Èmi ọmọ yín olólùfẹ́ yín, very dark lady, Zabby Ọ̀gá Ńlá TV. God bless you. Nǹkan tí mo fẹ́ kí n máa type síbẹ̀ nísìnyí nìyẹn, 2026. Bẹ́ẹ̀ ni, orúkọ tó bá wù ní là ń jẹ́ lẹ́yìn odi. Very dark lady, Zabby Ọ̀gá Ńlá TV. Now, let's go. Now, let's go there. It is from our religion that we have to hate them for the sake of Allah. Al-adawa, enmity and hatred, meaning we're enemies. Let's not beat around the bush. We don't love each other. We're not on the same page. We are not friends. Does that make sense? We are enemies. The kuffar. We hate the kuffar for the sake of Allah. Because why? Because they disbelieve in Allah. Loving the Muslims and hating the non-Muslims. Being loyal to the Muslims and not being loyal to the non-Muslims. This is the highest branch of Iman. That you love and you hate for the sake of Allah subhanahu wa ta'ala. For example, a kafir, a non-believer, a non-Muslim. We hate him for the sake of Allah subhanahu wa ta'ala. The reason being is because he's upon kufr. When you say clearly and openly that I hate shirk and I hate the mushrikeen, I'm being open. I'm being honest. You're telling the disbeliever, you're telling the people of shirk and kufr, I don't like you, I hate you because Allah hates you. And you're being honest. You're not hiding. You're not being two-faced. So they should appreciate this. Hated? Why? Because no matter what they did, they're still kuffar. They took her in. They took the Muslims in. They treated them with respect and protected them. They wouldn't surrender them. Yet she still referred to them as the people hated, meaning the people we hate.
The deed in Tawheed remains a barrier no matter what good they do. Bara'a from a kafir, even if he's good to you and gives you. Ẹ̀rí ṣé ń gbọ́rọ̀ ṣẹ́rí kò there are no two ways to it, kò sọ́nà tá a fẹ́ gbé gbà, kò sọ́nà míì tá a fẹ́ gbé gbà, ó ti clear. Òun ni wọ́n ń sọ lórí ayélujára yìí to the public. Ọ̀tá ni wá lójú àwọn mùsùlùmí. Ẹ̀yin tẹ́ bá ti ṣe Islam, ẹ̀yin tẹ́ bá ti bá wọn ṣẹ̀sìn Islam yẹn, ẹ̀yin tẹ́ bá ti jẹ́ gèfèrí, as long as tí ẹ bá nígbàgbọ́ nínú Allah wọn yẹn, tẹ́ bá nígbàgbọ́ ń bẹ̀, ọ̀tá lè jẹ́. Àwọn fúnra wọn, Allah ti sọ fún wọn wípé wọ́n láti kórìíra yín fún òun. You understand? Wọ́n need láti hate wa for the sake of Allah. So you see, àwọn tó máa àwọn unity beggars, àwọn peace beggars, tó máa sọ pé yẹn Muslims, Christians, oníṣẹ̀ṣe native traditionalist people, a need láti fọwọ́sowọ́pọ̀ ká gbé ní ìgbé àlàáfíà láàrin ara wa. Wọ́n sọ fún wọn pé sí, ẹ má yẹ ká máa tanra wa. As long as tí Quran yẹn bá ṣì ń exist, tí hadith yẹn ṣì ń exist, àwọn mùsùlùmí wọ́n á máa kórìíra ẹnikẹ́ni tí ò bá fi ṣe mùsùlùmí ni. Torí Allah wọn ti pa wọ́n láṣẹ pé kó rí bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀. According to what tí wọ́n tún sọ ní fọ́nrán yẹn, wọ́n tún ní pé no matter oore, no matter dáadáa tí ẹni tí ò bá fi ṣe mùsùlùmí bá ṣe fún mùsùlùmí, ìwọ mùsùlùmí yẹn o gbọ́dọ̀ mọ oore yẹn, o ṣì ń láti máa rí ẹni tó ṣe é lórí yẹn as ọ̀tá ẹ̀. Tí mùsùlùmí bá ń kú báyìí, tẹ́ ẹ bá gbálẹ̀ lọ́wọ́ ikú, tó bá dìgbà jihad, ẹ̀yin tẹ́ gbálẹ̀ lọ́wọ́ ikú yẹn, tẹ́ ẹ bá fi ṣe mùsùlùmí, ẹ̀yin ló máa kọ́kọ́ padà. So that's just the nature of Islam. Bí wọ́n ṣe ṣẹ̀dá Islam yẹn, wọ́n ṣẹ̀dá ẹ̀ bí, wọ́n dálẹ̀ bí cult ni, bí occultic group ni. Ìwọ tó bá ti ṣe Islam, criminal ni ẹ́, ó ti di dandan kí wọ́n pa ẹ́. Tó bá dẹ̀ fẹ́ kó pa ẹ́, ó di dandan kó ṣe kí ni, kó san jizya, kó san owó ẹjọ́ ẹ má pa mí. But the main issue is that àwọn people yìí, they are always trying to enforce this Islam on native people. Àwa ta nílẹ̀, wọ́n á dẹ̀ fẹ́ máa force Islam yẹn lé wa lórí pé dọ́dọ́dọ́dọ́dọ́ ká ṣe Islam yẹn, of which ìyẹn là nígbà fún wọn. So ìyẹn rí ìṣẹ́ ti rí pé bá fẹ́ ọmọlúwàbí Yorùbá ni mí o, ọmọ ìyá ni gbogbo wa o, èmi ò lè bá wọn ṣe kinní o, mi ò lè bá wọn ronú bẹ́ẹ̀ o, I cannot be a radical Muslim. The reality still remains that the instruction tó wà nínú ìwé yín àti Quran àtàdí sí ní pé ẹ̀yin mùsùlùmí o, kẹ́ ṣe kí ni, kẹ́ ẹ kórìíra ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí. Gèfèrí ló máa ń pè wá. Tó bá dẹ̀ ti dàsìkò jihad, ó yí dandan kẹ́ ṣe kí ni, kẹ́ ẹ pa àwọn tí wọn bá kí ń ṣe mùsùlùmí. So what evidence let's need? Ẹ̀yin rí kí lẹ tún fẹ́ gbọ́? No, ìyá bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, mo rò pé a ti gbọ́ báyìí. Kẹ́rí wípé nǹkan tí à ń sọ nípa ọ̀rọ̀ wípé ó ń gbé ṣẹ̀ríà bọ̀, wọ́n tún ti gbé yẹn dé, kò ń ṣe pé ó ń gbé bọ̀. Ibì kan ní ọ̀nà north lọ́hùn, bóyá nínú new year yìí ni, lọ́nà ṣe òfin, bóyá mi tiẹ̀ mọ bí wọ́n pè mí ìdẹ̀fẹ́ mọ̀, wípé wọ́n ṣe òfin wípé ọkùnrin àtobìnrin ò gbọ́dọ̀ sọ̀rọ̀ níta. Irú èmi yìí ń ṣe bí mo ṣe wọṣọ yìí ń sìn, tó jẹ́ pé èmi ni mo ní láìfù mi. Èmi ni mo ní láìfù mi, èmi ni mo ní kọ́kọ́rọ́ ilé ayé mi, èmi mo ní lọ́wọ́. Lẹ́yìn tèmi, òun ló wá kan ìjọba. Kó tó kan Ọlọ́run o, kó tó kan Allah o. Torí ìjọba náà máa ń pè ní amúnimú anything tó bá wà lọ́wọ́ èèyàn. Ìjọba Amẹ́ríkà, ẹni tó dìde ó lè lọ bọ́ọ̀bù ẹni bí ẹ má jẹ́ àtọ́ra wa. Ẹ̀mí wa, ọwọ́ ìjọba ló kọ́kọ́ wà ká tó kan Ọlọ́run. Kí ni reason? Ẹ wo nǹkan tí Emefiele tó ṣe nígbà yẹn. Ẹ wo iye àwọn tó kú. Ṣé rò pé kú yẹn ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni? Mo béèrè ni o, ṣé ikú àtọ̀dọ̀ Ọlọ́run ni? Nígbà tí mo sọ wípé mi ò ṣe Islam mọ́, ẹ gbọ́ nǹkan tí èyí tó wà ní Amẹ́ríkà, ọ̀kan ni whatever tó pera ẹ̀, tó ní tó bá jẹ́ ìlú tán ti ń ṣe Islam ni, ó yẹ kán lọ ṣe báyìí fún ọ̀tá mi ni.
torí wípé èmi ni mo rí Islam tí mo sọ wípé mo fẹ́ ṣe, mo rí Christian mo ṣe Christian, mo rí Islam mo ní mo fẹ́ ṣe, ìgbà tó dẹ̀ mo ní mi ò ṣe mọ́, mo ní mi ò ṣe mọ́, tó mú yàn sí bó ṣe yẹ kí ilé ayé rí nìyẹn. Tó bá tún wá hùn ẹ́ ó tún wá lè sọ wípé mo sọ pé mi ò ṣe mọ́ yẹn tí ẹ jẹ́ wò ó dàbí pé bóyá mi ò dẹ̀ ti wá understand. Ìgbà tẹ́ bá ti kọ́kọ́ fi ikú tẹ́kọ́ fi ń lé èèyàn kiri, tẹ́ ti fi ń lé èèyàn kiri, torí ẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́, ẹ̀yin máa gbọ́ o, àṣírí wà níbí báyìí, mi ìfẹ́ kó pẹ́ jù. Àṣírí nǹkan tí wọ́n ṣe mú kọ́kọ́ nísìnyí nínú ilẹ̀ Kóòtù Òjíire máa gbé wá fún yín, bọ́ kí n tó gbé wá ẹ jẹ́ ká wá lọ gbọ́rọ̀ lẹ́nu ìyá yìí, bóyá yìí tẹ́ báyìí tí gbọ́, ẹ jẹ́ ká wá lọ gbọ́, màá tún wá gbé ètò ìṣẹ̀lẹ̀ wá, mi ìdẹ̀fẹ́ kíkiri ìkópọ̀ jù rárá. Let's go. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń bá wa tẹ like, àtẹ̀yin tẹ́ ti ń bá wa share láti ẹ̀má ìtì ìsọ̀gbọ̀n. God bless you. Now let's go. Àwọn community àdúgbò. Ní pé kí nìyẹn? Pé ń fẹ́ Ọlọ́sùn bí ń sì fọlódìsá. Ok, ṣé rẹ́ǹtì lé síbí báyìí ni? Mo kọ́ lé mi fúnra mi ní ẹ̀sìn bá mi ni. Ok, má bínú, ṣé ra léyìí gangan ní àbẹ́yìn lẹ́kọ́ láti pilẹ̀? Mo kọ́ láti pilẹ̀ ni mo kọ́. Ok, má bínú, ẹ ti kọ́ léyìn ní oṣù tó bẹ́ẹ̀ bí oṣù mélòó? Ẹ ti wà níbí báyìí. Ok, ní gbogbo ogún ọdún ẹ̀wọ̀n àwọn kún ṣẹ̀ṣẹ̀ ní gbà yẹn àbí? Wọ́n mọ̀ torí wọ́n máa ń rá ẹlòmíì gba kọ́nà rá wọ́n ìfẹ́ kí èèyàn yókù rí hùn. Ok, ẹ dákẹ́ má bínú ìyá wa. Ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí sẹ́yìn náà mo ń gbìyànjú bẹ́ẹ̀ bá wọn kírun ẹwádìí ọ̀sẹ̀ àbẹ́yẹ̀ wá ṣe mọ́ ẹfi tó yẹ ṣe wúwo léyìn? Mi ò kírun orí òye má báyìí ṣe kírun. Ok, ẹ ṣe gan ìyá mi. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, gbogbo àjọ oníṣẹ̀ṣe ní Kwara State la wà ní bíbà yìí, a sì kó ojú sí ọ̀pọ̀lọpọ̀ ohun tí a bá ní ìletò yìí, ọjọ́ àárẹ̀ ọkàn fún wa nípa àti wọn gbọ́ kọjá sí pé owó eléyìí ọmọ ṣẹlẹ̀ nílùú yìí, kí ló ṣe Ìlọrin ní ìbàdàn ìbáwò ní ìbàdàn ìṣe gangan? Gbogbo ara àlejò là ń bẹ́ ń bì, kì í ṣe wí Ìlọrin gangan ni àwọn gbogbo àlejò là ń kọ́lé síbẹ̀. Nínú Ìlọrin náà sì ni bọ̀tí owó àyín tẹ́ wà tẹ́ pa lórí ìbíjà wà níbẹ̀ jẹ́ bí ara ní àti ìlú mìíràn bí àjọ ọ̀dà. Ní ẹ̀sìn wáyé oṣù tó gún ọdún ẹnì ẹ̀kọ́ sọ pé ẹ̀sìn wà bíbà yín gbà yẹn, àmọ́ lẹ́yìn pé kan pa àwọn òfin oníṣẹ̀ṣe, ṣùgbọ́n tí orí bá ń fún wọn tí wọ́n bá ń wọ́n ó dà pé ẹ máa ń fún wọn ní nǹkan gbà yẹn. Wọ́n sọ pé tó gbá ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ àwọn òfẹ́ gbà kan yín gbà yẹn àbí? Ṣé ẹ bá wọn community ṣe? ń bá wọn ṣe mò ń dáwó, ọmọ mi máa ń lọ community, ọmọ mi ọkùnrin. Ok, dákun ẹ má bínú, ṣé ó lẹ́sùn kan àbí gbólóhùn àṣọkọ tí ọkọ wà bí fọ́kọ tí wọ́n wá lé láti pé ní wọ́n dáná sun lé yín báyìí? Kan tó tẹ̀lé wọn á ṣe mẹ́tìnì ní ọwọ́ ní á ní kọ́ mọ̀ pè mí wá, àwọn ìyá gbogbo àlà ń bẹ ní èèyàn pọ̀, à ń ṣe lọ́wọ́ ní á ní kẹ́ ẹ̀ pè mí wá, mo sì tẹ̀lé ọmọ yẹn pé kí wọ́n ní sùúrù, mo wá dọ̀hún, á ní tí wọ́n pè mí fún tẹ́mi farabalẹ̀ gbọ́, mo ní kí ló ṣẹlẹ̀ pé torí mo múra lé ọdún mi, á ní tí mò ń ṣe pé àwọn aláǹfà wa bá àwọn community ló pè mí, báwọn aláǹfà wa bá wọn pé àwọn ìfẹ́ ìṣẹ̀ṣe ìrìn sì fẹ́ Ọlọ́sùn kankan, ṣe bẹ́ẹ̀ mi mọ̀ pé Ọlọ́sùn wọn ti lé wọn dànù, màá bí tèmi kọ́ níwájú ọlọ́dẹ mú bí tèmi kọ́ pé tí wọn bá fẹ́ fà gangan ní kẹjẹ kí a rí mi, à ń sẹ́mi ègbọ́ torí àwọn fẹ́ jólé ẹ o, tí wọ́n bá ti á jólé ẹ. Ṣé màá tó sọ yẹn? Mo mọ̀ wọ́n, tí wọ́n bá ti jó ọ̀sà àwọn àbígbà lọ, wọ́n lè wọ́ ọ̀kọ́lé ni ìyẹn ti ní ọ̀dànù ti fẹ́. Àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n ti tó bí ọdún mélòó tẹ́ ti sọ̀rọ̀ yẹn gbẹ̀yìn? Akọ́n tó lọ lé ọdún àfẹ́lẹ́ sọ̀sọ̀. Ọ̀kẹ́ já sí pé láìpẹ́ yìí náà ni inú oṣù kọkànlá ni wọ́n sọ, wọ́n láwọn ó jó lé yín, wọ́n sì padà tó wá jó náà. Ara mi balẹ̀. Ẹ dákẹ́ má bínú béèrè àkàfẹ́ bẹ́ẹ̀ pé sígbà tó lè ti wá ṣẹlẹ̀ sí ẹ fẹ́ kó nù ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ abẹ́sì. Oògùn bá bí ìyá mi fi mí sí ni, ìyá mi ló mú lé mi lọ́wọ́. Tó túmọ̀ sí pé. Ìyá mi torí ìyá mi ní ibodò sàárẹ̀. Ok, sẹ́yìn bá wọn bodò ládùúgbò yìí ni. Mi ibodò ìsánlùsì ìyá mi mú lé mi lọ́wọ́. Ok, kìí ṣe pé ń bodò ń bíbà yìí, kìí ṣe pé kẹ́ ẹ̀ pa àwọn ọmọ pé káwọn ọmọ bọ̀ wá ṣe ti yín. Mi èrè kọjá yèyé ìmọ̀yàn rí. Ẹ dákẹ́ pẹ̀lú tó wá ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ ṣé bóyá ń gbà ní bí adáyà àwọn bá ṣe wọlé bóyá lè gbìyànjú fi ìṣẹ̀ṣe kalẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó láti fi ìṣẹ̀ṣe kalẹ̀ pẹ̀lú jẹ́sí. Ìyẹ́kù sí rèé. Orí ìṣẹ̀ṣe lẹ́kù sí. Ọgbà tí mo yàn ní dòkú. Gbogbo àgbáyé ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o, gbogbo International Council for Ifá Religion, gbogbo àjọ oníṣẹ̀ṣe lágbàáyé, ẹ dákun gbogbo àjọ olórìṣà, gbogbo ìsọ. Bàbá Akíntóyè, ẹ̀yin ọba, ẹ jẹ́ kí àwọn pípù ìkan fi eléyìí kan fi ọwọ́ ọmọ wọn kan lè fi sábẹ́ aṣọ. Ẹ má gbẹ́kẹ̀lé àwọn ọlọ́pàá Ìlọrin yẹn o, because rubbish gbogbo ẹni rubbish ẹni pé rubbish náà dánwò nígbà tí ìyá Ọ̀ṣun tó lọ sí etí odò or tó lọ bọ odò or something like that, bóyá bíi 3 years ago. Ṣe rí conference náà pé wọ́n sí, ṣe rí wípé rubbish ní ọlọ́pàá láì má sí ilé ẹjọ́ ló ń dá.
ẹ̀yin ọba àwọn ará ìlú àwọn àgbààgbà náà lè mójútó eléyìí tó bá máa gbé lọ sí court kán lọ pààrọ̀ constitution ká kúkú mọ̀ wípé ìran kò tún òjìrè because ìran wa ní ẹlẹ́bọ ẹlẹ́bí ẹlẹ́bọ wọ́n sì ń ṣe ní Kútọ̀nù títí dọ̀là ọlọ́la ìjọba ló ń pèsè mọ́tò tó fi lọ ń kó àwọn kinní tó fi máa ń gbẹ́bọ sí títì yẹn irú èyí tí Saheed Shittu tó ń ṣò lọ́jọ́ wo ní bíbá tó ní ẹ wá wo ọ̀ndọ̀tí àdúgbò ìjọba ló pèsè ẹ̀ fún wọn ibi tó máa gbé sí because kò ń ṣe crime kò dẹ̀ ń ṣe ẹbọ ní ìlú bí tó ti fi ààyè gba Kristẹni Mùsùlùmí àti ìwọ tí wo ti ẹlẹ́sìn rárá because ìṣẹ̀ṣe ò kì í ṣe ẹ̀sìn torí ẹ̀ náà ṣe máa ń sọ wípé ìran wa wípé ilẹ̀ kóòtù òjìrè àlẹ́sìn náà ṣe gbé ẹ̀sìn wa fún wa àwa mọ Elédùmarè ni a mọ Elédùmarè a mọ bó ṣe ń kí Elédùmarè a mọ bó ṣe ń kí Elédùmarè tá a bá jí láàárọ̀ báwa ṣe ń jọ́sìn nìyẹn báwa àwa ò lẹ́sìn àwa ń yin Elédùmarè ni à ń fi ẹnu wa a fi ń yin Elédùmarè ní ọba àkìkìtàn kò jí láàárọ̀ kò di orí ẹ̀ mú Ọlọ́run Elédùmarè ẹlẹ́dàá mi mo dúpẹ́ wípé mo sùn láyọ̀ mo jí láyọ̀ ò jẹ́ kó wá ayé ọwọ́ ẹni bí ò jẹ́ kó ká mi mo dúpẹ́ o mo láyọ̀ mo yìn ọ́ mo gbé ọ̀gá Elédùmarè ẹlẹ́dàá mi ohun Yorùbá ni mo ní gbogbo nǹkan tẹ́ bá rí ń bẹ nínú nǹkan tí a fi ń ṣe táwọn ìyá àwọn ancestors wa tó fi ń ṣe ìwúre ni àìmọye nǹkan tó ń jí nínú ẹ̀ tán kó sínú ẹ̀sìn tó ń dà ìbátẹ̀ sínú ẹ̀sìn míì á wá dàbí wípé àwọn ẹ̀sìn míì yẹn àwọn náà ní nǹkan yẹn wíwárásì ohun wa ní ọ̀rọ̀ wa ní láì má ṣe prayer gan ó máa ń jáde nínú ohun wa ó dàbí ìkọ̀kan nínú àwọn ohun àwọn ẹ̀sìn àtọ̀runrìnwá tó máa ń jáde nínú ọ̀rọ̀ wa ń sìn for example kan ní àwọn Ọlọ́run jẹ́ olálùbáríkà àlùbáríkà yẹn ṣe rí wípé èdè àwọn ibì kan ní àyàfi tábàjọ fọwọ́sowọ́pọ̀ ká mọ̀ wípé ogun ti dé wọ́n fẹ́ wá jà wá ní ogun ni wọ́n dẹ̀ ti surround wa now ẹ jẹ́ ká lọ wo èyí tó ṣẹlẹ̀ ní Èkó. tó ṣẹlẹ̀ ní Lẹ́kí láìpẹ́ yìí àwa máa yà tiwa nínú alukurani ya alal kitabi látàgìlú fídíìnì kún àbí malmasihu ibn maryama illa rasul bọ́lọ̀ ti àwọn apá ànábì Isa wọ́n sì gbógun tì wá wà láàfìgbà tá a yọ bánà. ẹ máa wọ àwọn tí wọ́n láwọn àwọn èmi fẹ́ pè wọ́n lóníṣẹ̀ṣe torí kò sẹ́sìn kankan tí ń jẹ́ ṣẹ̀ṣe tó tayọ Islam. ṣé ẹ mọ̀ pé gbogbo ń tà ń fa ó wà so simple àmọ́ kò yé wọn kó bá yẹ pé n tó yé wọn tí wọ́n bá mọ̀ pé n tà ń. ẹ túbọ̀ kí èèyàn mú nǹkan ìran ẹ̀ kó tún máa gbé fẹ́ lómi ó ní kò sí nǹkan tó ń jẹ́ ìṣẹ̀ṣe yàtọ̀ sí Islam ṣé ìgbà tán dá ìlú Saudi náà ẹ̀ṣẹ̀ dá àwa lé wọn lọ́wọ́ ni ìran wa ti wà kí wọ́n tó bí bàbá ẹni tó gbé ẹ̀sìn wa almost thousands years ni àwa ti exist kó tó di wípé ó tiẹ̀ máa sọ wípé ẹni tó bí gbogbo ayé according to the record ìgbà tó ń wo ẹni tó sọ pé kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ láyé òun ló bí gbogbo ayé àti ìgbà tó ń rí nǹkan tó rí ní ilẹ̀ kóòtù òjíire ẹ rí pé kò ń ṣe more than 16 decades ni làwa ti exist ní àwọn èèyàn kan ń gbé nǹkan títí wá kan gbé fún nǹkan míì ó yá wá sọ fún mi tán bá pàdé mi ní kọ́nà kan pàdé mi ní kọ́nà bí mo ṣe wà ẹ wo nǹkan tọmọ Yorùbá máa ṣe fún mi alógún ti wọ̀ lùsẹ̀ nǹkan tí Donald Trump tó máa mójútó nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó pọ̀ jàbúrata ìyẹn la ṣe ń lọ gbé pé má sọ wípé Kristẹni nìkan kọ́
Kristẹni nìkan kọ́, Mùsùlùmí gan fi ara ni wá lára, wọ́n fi ara ni ayé lára, wọ́n fi ara ni àwọn ọmọ kóòtù òjìrè lára. Sọ fún wọn ni pé ẹ look ẹ gbọ́. The simple point is that ẹni tẹ́yìn ń pè lólódùmarè o tẹ lóhùn òun lolódù tó máre gbogbo ẹ̀dá tó ẹgbẹ́ tá a bá wọnú àwọn àsìmọ́wù láìlú síná a lè rí ibi kì í bọ̀. n táwa ń sọ ni pé òun ló dá gbogbo nǹkan ayé ti ń bẹ kí gbogbo àwọn tẹ́ ń pè lóòṣà tẹ́ ń sìn yìí kó tó ṣẹlẹ̀. n táwa ń sọ ni pé ọlọ́run nìkan olódùmarè nìkan ni kẹ́sìn. mẹ́sẹ̀gì kan tá ànábì wa Muhammad sàsálà mú wá sáyé tó sì tẹ́ ń pẹlẹ mọ́ tó fi. kí ló kọ èèyàn kan wípé ọlọ́run tán tí èèyàn kan mú wá nígbà ìmọ̀ ni èyí tẹ́ máa fi wá mọ̀ nípa ìmọ̀ àṣírí tó tún nínú eléyìí mo máa gbé wá tí ara fi ń ka àwọn pípù yìí tí ara ń kan wọ́n gan ara ń kan wọ́n tó ráṣírí ti tú àṣírí ti tú. ìyàtọ̀ sí gbogbo àwọn ànábì yòókù kò jù bẹ́ẹ̀ náà lọ. But you see, as simple as this message is, we are not clear enough about it. We are not loud enough. Èyí tá a fi fi energy wa ṣàlàyé fẹ́ tí ń bọ̀ ò ṣàpẹ́ Ògún bò ó ebo níbi ayé ti dé kán tó ṣẹ̀ṣẹ̀ bí Ògún ẹ kó ewu ọmọ o Ògúnjọ́ kan lògún dé ayé ti ń bẹ kí Ṣàngó tó dé ọba tó dá Ògún ọba tó dá Ṣàngó là ń sọ pé kó wá sìn Muhammad tó gbógun tì yí èèyàn làwa náà mú kì í ṣe Ọlọ́run tá à ń sìn torí èrò tiwọn nìyẹn o báwọn ń rò ní pé báwọn ṣe ń sin Ṣàngó táwọn ń sin Ògún bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ń sin Muhammad iná ni wọ́n fi go all out láti máa wá bá nàbì yíjà. Messages as simple as this. Àwọn generation Mùsùlùmí àkọ́kọ́ mọ̀ tó kàn. Gbogbo tó sì fà á náà ni pé energy tá a fi convey message Islam. Táwọn abọ̀gibọ̀pẹ̀ àdúgbò wa ó fi mọ̀ tá à ń sọ pé Ọlọ́run tó dá igi ni ó sìn, igi kọ́ ló dá ọ. Ẹ rí àwa ẹni abọ̀gibọ̀pẹ̀ o. Ṣé rí mo máa ń sọ̀rọ̀ kan pé èèyàn tó bá gọ̀ èèyàn tó bá foolish mo ní ó ń ṣe Islam ó ń ṣe Islam kò ní ṣe Islam Christianity náà o kò ṣe mọ̀ pé Islam lè máa ń dìpẹ́ láfàá iṣẹ́ ń sọ̀rọ̀ sí yẹn èèyàn tí ò bá lè dá ronú tí ò wà critical in thought àfáà yìí máa easily manipulate ọkàn pẹ̀lú tẹ̀kíyà láfàá yìí ń lò nínú fọ́nrán ta òótọ́ yìí ṣe rí tẹ́ ẹ bá gbọ́n táfà yìí sọ fún àwa ta ní sense àti detect manipulation tó fẹ́ lò deception tó fẹ́ lò àti detect ẹ máa rí pé ó ń deliberately máa lo the word sìn pé àwọn ń sin òòṣà àwọn ń sin Ṣàngó àwọn ń sin kinní kan Ògún níbi kan táwọn dẹ̀ ń sọ fáwa ní pé aláwọ̀ tí wọ́n nìkan ni àwọn fẹ́ ká máa sìn pé ká máa sìn nǹkan tí aláwọ̀ dá fẹ́ni tí ò bá gbọ́n àbẹ́ni tí ò bá tiẹ̀ nímọ̀ kankan nípa àṣà àti ṣe rẹ̀ tí ò mọ̀ kankan nípa ìtàn ibi tó ẹ̀yà tó ń ti ṣẹ̀wà tí ń jẹ́ ẹ̀yà Yorùbá ó máa fọ́ fún nǹkan táfà yẹn sọ deception yẹn kí ẹ̀yìn deception yẹn àfà yẹn ó intentionally lo the word sìn instead of the word bọ àfà yẹn mọ̀ nǹkan tó ń ṣe o but torí pé ẹlòmíì kò ní sense ó máa bí nǹkan táfà yẹn sọ now nílẹ̀ kò sí òjìrì ìṣẹ̀ṣe òun ni traditional spirituality ti wà kí Islam tó dé rárá the word sìn pé ká máa sìn kì í lò fún Olódùmarè because kì í sin Olódùmarè the reason àkọ́ máa ṣe ni pé àkọ́ máa ń fọpẹ́ fún àkọ́ máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àti ká ṣe ìwúre sí pé òkè o Olódùmarè o ṣe báyìí fún wa o as prayer ìwúre nǹkan tá a máa ń bọ òun ni àwọn òrìṣà bọ la máa ń lò fún bọ òrìṣà you will never hear it in anywhere pé a fẹ́ lọ sin Olódùmarè because we never ní church ní mọ́ṣáláṣí Olódùmarè bí nǹkan tá a máa ń sìn in fact Olódùmarè ló ń sin àwa báwo la ṣe máa sin nǹkan tó dá wa so bọ́sù ká máa sin nǹkan tó dá wa ní àbí kí ni mí nìkan sìn kan ká sin adìyẹ ká sin màálù ká sin ẹran àbí kí ló the word sìn àwa máa ń bọ òrìṣà ni Olódùmarè àfààyè Olódùmarè ilẹ̀ because I believe Olódùmarè is almighty kí la fẹ́ sìn fún kí la fẹ́ fún kí ni nǹkan tó dá wa nǹkan tá à ń jẹun ló dá ẹ̀mí wa òun ló dá so kí la fẹ́ sìn fún kí la fẹ́ ju pé ká ṣe ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀
ká dẹ̀ máa ṣèwúre sí. But ó deliberately ó ń lo a ní kẹ́ má sin Ṣàngó mọ́, kẹ́ má sin Ọya mọ́, kẹ́ má sin Ògún mọ́. Meanwhile àwọn ò kí ń sin anything, a máa ń bọ wọn ni, àwọn òrìṣà wa gan à kì í sìn wọn, à ń bọ wọn ni. But this Fulani affairs all were so adamant wípé irọ́sẹ̀ àwọn fẹ́ máa mọ̀ọ́mọ̀ máa ṣe kí ni, wọ́n fẹ́ máa spread misconception, wọ́n fẹ́ máa mọ̀ọ́mọ̀ máa miseducate àwọn èèyàn tó lè kọ́ lè bá tàn wọ́n sínú Islam. That is how they do. Pattern wọn nìyẹn. Kò lè ṣe pé wọ́n mọ̀ o, ṣùgbọ́n torí pé kí ni wọ́n fẹ́ gbalẹ̀ and they need more people in Islam láti lè accomplish mission wọn fún ilẹ̀ Kòtò Òjìrì. Ìdí tí wọ́n ṣe máa ń manipulate àwọn èèyàn wa nìyẹn, tó ṣe máa ń deceive wọn, tó ṣe máa ń parọ́ fún wọn. Àfáà mọ̀ pé a kì í sin Olódùmarè, ó mọ̀ pé a kì í sin òrìṣà, ṣùgbọ́n ó ní láti parọ́ fún àwọn congregation ni láti brainwash wọn. These guys are not coming to the public to say it. So tẹ́ máa sọ pé Islam is a religion of peace, stop ṣe bẹ́ẹ̀, ẹ máa sọ bẹ́ẹ̀ mọ́, because ó ti fi hàn dájúdájú pé Islam kì í ṣe ẹ̀sìn àlàáfíà, ẹ̀sìn ìkónilẹ́rú ni. Nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ wípé èèyàn ẹ̀ṣẹ̀ realize nsìn tó fi jẹ́ wípé àwọn ìlú tí wọ́n wà nínú census wọn ọ̀hún welcome wọn, because àwọn tó wá gan tó jẹ́ pé ogun ló lé wọn wọlé, tẹ́sẹ̀ wọn bá múlẹ̀, tẹ́sẹ̀ wọn ranlẹ̀, wọ́n tún gbógun ti ẹni tó help wọn, gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ nínú fídíò tí mo gbé kúrò yìí sìn. Ó ṣe wọ́n lóore tí ó bá dìgbà tí wàhálà yẹn bá dé, kò ní kó má jẹ́ wọ́n ló máa kó wá kanlẹ̀kùn ẹ̀. No, Elédùmarè tiwa ò bá wa sọ bẹ́ẹ̀. Ìfẹ́ òun ni Elédùmarè ọmọ Kòtò Òjìrì ọmọ Yorùbá. Òun la ṣe gba gbogbo ẹ̀sìn láyè. Kò ń ṣe wípé àwọn ìran wa ò mọ Ọlọ́run. Mo sọ fún yín, àbí mi ò kí ń sọ. Mo ní tó bá jẹ́ pé àmọ́ ni eléyìí gangan la máa kọ́ mójútó ká tó sọ wípé a fẹ́ gba orílẹ̀-èdè. Tọwọ́ gbé bí tọwọ́ gbé, tẹ́sẹ̀ máa wà níbi tí ẹsẹ̀ yẹ kó wà. Láì má yanjú eléyìí, you dey play. Tẹ́ bá ń gbọ́ you dey play, òun gangan ọgọ́ ni. You dey play. But àṣírí wo gangan ló tún sìn? Mo ṣì ẹ jẹ́ ká sáré gbọ́. Ìyá tọwọ́ kọ́ lọ ṣe fún eléyìí ó bí 6 months ago. Àìmọye àwọn tó ń ṣe fún tí wọn ò ní fídíò tán ní nǹkan tó máa fi gbé sí ojú ayélujára náà. Wọ́n ṣe bọ́m̀bì Ìlọrin òsì fẹ́. Àbí òye nígbà tá a wá gbọ́ lánàá ni wọ́n ní wọ́n wà mẹ́tọ̀ ẹ̀fọ́ tí wọ́n parí ìfẹ́ bẹ̀ sí. Ọba ìlú àárọ̀ ọba bẹ́ẹ̀ rà àfẹ́ mọ́nà ní àbá wa kì í ṣe pé àwa gbé. Ṣé ń bàbá yìí? Ọlọ́run ló bà jẹ́. Ọlọ́run ló bà mí jẹ́. Wọ́n náà máa bọ̀ wá gbọ́ má padà. Adáni wáyé sí ní padà bá gbogbo wa. Dàkún bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sọ sí i. Ṣé gbọ́ nǹkan tí ìyá yẹn sọ? Ìyá yẹn sọ wípé adáni wáyé fún wípé àwa mọ̀, ó ń ṣe wípé àmọ̀. Èmi tẹ̀ ń wò níwájú yín yìí, mi kì í sáré nílùú Ìlọrin o. Ṣé wọ́n wá dé àbí wọn ò wá rí sí kí ni wọ́n sọ tí wọ́n bá jà wọn kí wọ́n bá jà wọn. Àlàyé fún wọn. Wọ́n ṣe bọ́m̀bì. Wọ́n ní wọ́n ń ṣe ẹbọ níbí. Ní ìyá yẹn ń da ìlú rú. Lọ bá ìyá yìí wípé àwọn bá orí èèyàn nínú ilé ẹ̀. Ó ń ṣe ẹbọ. Kí ló ń jẹ́ ẹbọ? Ìyá ń já ewé, ó ń já egbò. Ó dẹ̀ ní ìgbàgbọ́ wípé tóun bá pe bóyá tóun bá kí èṣù, tóun bá déwé àtegbò yẹn ó máa ṣe, gẹ́gẹ́ bí àwa náà ṣe nígbàgbọ́ rí nígbà kan rí wípé tá a bá ṣe àsàlátù fún ànábì Muhammad, àdúrà ẹ máa gbà. Àwọn àáfàá mi gan máa fún ẹ ní nǹkan tó máa lọ kà wípé òkè lọ ṣe àsàlátù 1000, lọ ṣe ní 5 mílíọ̀nù. Àsàlátù kí ló ń jẹ́ àsàlátù? Àsàlátù fún ànábì ni. Tí ìṣẹ̀ṣe bá wá sọ wípé ṣe àsàlátù ní ọ̀nà ti ìbílẹ̀ ti tiẹ̀ fún Ògún tàbí Ọya tàbí Ṣàngó tàbí whatever ẹ bá mi list ẹ̀ síbẹ̀, kí ló burú nínú ẹ̀?
kí ló burú nínú at the end of the day náà pẹ̀lú gbogbo nǹkan táwọn pípọ̀ yìí ṣe kò bí epo ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn ohun bí èlì ẹ jẹ́ ká wò nǹkan tó fẹ́ máa ṣe lélẹ́yìí o nǹkan tó fi tí. Central Mosque ti gbogbo ilẹ̀kùn ilé ní Ọ̀yọ́ State níbi tí àwọn ẹ̀rọ Ọlọ́run tí wọ́n ti dá owó jọ láti fi tún ṣe àtúnṣe mọ́sálásí náà iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sì tó a tún nídìí àwọn nǹkan oríṣiríṣi láti bá wa dá sí a nídìí táìsì a nídìí block a nídìí cement tí wọ́n tún fi gbé sókè dáadáa. ṣe gbọ́ ní ibi tílẹ̀ délé ni sọ wípé wọ́n ní ìdí nǹkan tó fi máa mọ kọ́ọ̀pù tí mo gbé sọ́wọ́ lọ nídìí nǹkan bọ́n ṣe máa gbé oil bóyá baby oil baby oil pípẹ́ wá dáwó mọ́ṣáláṣí nínú street ó lè tó 10 church lè tó 22 àdí mo máa ń sọ sẹ́ẹ̀ nílùú òyìnbó àwọn kan ló dìde tó gba ìran wọn sílẹ̀ nínú oko ẹrú ẹ̀sìn náà burú jáì nílùú òyìnbó ó yẹ 80 years ago 70 years ago wá ń wálẹ̀ àwọn èèyàn ló dìde àwa náà ń ṣe la dìde fún ìran wa wípé no àṣírí tó wá tú mo fẹ́ gbé wá sìn kí àwọn eléyìí máa sọ wípé ẹ̀sìn ọ̀yìn kó church máa kọ́ mọ́ṣáláṣí kan because àwọn olórí wa wọ́n fi wá ń ṣe politics ní ṣẹ́rú eléyìí lè ṣẹlẹ̀ ní ìlú tó civilize ìlú tó la ojú ìlú tó mọ owó ọ̀tún yàtọ̀ sósì ìlú tó mọ kí ló ń jẹ́ ìjọmọ ènìyàn ìlú tó mọ value ewé ìlú tó mọ value flower ìlú tó mọ value afẹ́fẹ́ ṣó lè ṣẹlẹ̀ mo béèrè ní question ni ṣó lè ṣẹlẹ̀ ní ìlú tó mọ rírì kí ló ń jọmọ ènìyàn kí tó mọ rírì wípé tínú ẹ ò bá dùn ó ní nǹkan tó lè kọ sí fún láìfẹ́. Because àwọn olóṣèlú yẹn wọ́n máa rí wípé òkè àwọn mùsùlùmí náà lérò jù tá a bá fẹ́ campaign àwọn máa campaign fún wa jù àwọn christian náà lérò àwọn oníṣẹ̀ṣe àwọn ò lérò àwọn ọ̀rọ̀ àti àti ẹ jẹ́ káwọn oníṣẹ̀ṣe yẹn kó máa pọ̀ sí bọ́n ṣe ń pọ̀ sí. ẹ gbọ́ nǹkan tí bàbá Akéwògbà Gold sọ ó látọjọ́ tán ti bí òun ò rí ọdún ẹ̀yọ̀ kó dùn tó lárinrin kérò pọ̀ tó yẹn rí látijọ́ tán ti bí òun. ó ní the same thing ni wípé èṣù is not Satan tí a ti ń celebrate ń sìn láti bí ọdún bíi 4 ń sìn wípé òun ò rí èrò kó pọ̀ rí bẹ́ẹ̀. ẹ dẹ̀ má jẹ́ ká bára wa jà torí pé ó wà nínú hadith wípé Islam wá lójijì ni wọ́n ló dẹ̀ máa padà lójijì. ẹjọ́ ẹ̀yin àfáà tẹ́ bá mọ̀ kí ẹ bá wa kó tibẹ̀ yẹn. tó bá sọ wípé òpin ayé ti dé anybody ló lè kó tiẹ̀ pé òpin ayé kankan ò dé nǹkan tó bá ṣẹlẹ̀ ní in another 50 years òyìnbó ti ń ṣe sílẹ̀ òyìnbó ló gbé wá wípé òpin ayé máa dé àwa ò ní gbàgbọ́ nínú ẹ̀. àwọn tó wá gbé wá yẹn gan àwọn gan ò tẹ̀lé torí wípé kí ni gbogbo ẹ̀ na kí ni na story. ẹ jẹ́ ká wá lọ sí àṣírí tó tú o. àṣírí tó tú o. ms láwọn nǹkan tí wọ́n ń sponsor ẹ̀. àṣírí tó tú o àṣírí ti tú o. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ẹ jẹ́ ká wò délẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá a fà yìí sọ. àṣírí tó tú rèé o. ìjáde kúrò láyé ìṣègbésí ayé ẹ̀rí bó ṣe máa padà parẹ́ mọ́ ayé la báwọn ẹni ìṣáájú tí wọ́n rí bí rẹ̀ ṣe parí. ẹlẹ́ẹ̀kejì àpèjúwe mi ń bẹnu Al-Qur'an bí tọ́lọ́run bá lékè ọlá ti ń sọ ọ̀rọ̀ nípa Ànábì Mùsá àti Fíráúnà alayhi salam. àmọ́ pé Mùsá ó ríra rẹ̀ bí bàbàrà nísìnyí àbí àmọ́ pé Fíráúnà ríra rẹ̀ bí bàbàrà nísìnyí ms láwọn nǹkan tí wọ́n ń sponsor ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rí bí wọn tí ọkàn wọn ń balẹ̀ páwọn wà ní gọ́ọ̀mẹ̀ntì àwọn dẹ̀ lágbára nítòótọ́ ṣùgbọ́n bí Fíráúnà náà ṣe rí nìyẹn. Ọlọ́run bá wá narrate apá kan nínú ìtàn yìí fún wa. Ọlọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'an ó ní wa qala Fíráúnà wá ń sọ pé yá ayyuhal mala gbogbo ẹ̀yin ẹ̀mẹ̀wà mi ẹ̀yin chiefs ẹ̀yin olóyè ma alimtu lakum min ilahin ghayri mi ìmọ̀ Ọlọ́run ọba kankan mi fún yín tó yàtọ̀ sí mi. ṣé eré tí Mùsá gbé wá ìgbékúgbé ni. fa awqid li ya Hamana ala tin ìwọ Hámánà ó tó jẹ́ apá kejì mi dákun bá mi build bricks. ss bàbá yìí issue kana amran maqdiya issue tọ́lọ́run bá ti decide lé lórí ni. àkọ́kọ́ ẹ máa fura sáwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìgbà tó bá fi máa tó ọdún kan nísìn maximum píkì ẹ̀ náà nìyẹn.
adéèyàn tí ó wà relevant mọ́ táyé ò ní gúrú ẹ̀ máa di lálàsì. Ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá tásìkò kan àwọn ẹ̀sìn rẹ̀ kọ̀ọ̀kan ó jáde publicly mi ìmọ̀ ibi tí ó gbà wá ó lè jẹ́ lára àláfíà rẹ̀ ó lè jẹ́ lára nǹkan kan tó ti ṣe sí kọ̀rọ̀ ó lè jẹ́ finances ẹ fọkànbalẹ̀ nípa rẹ̀ gbogbo yẹn náà máa ṣẹlẹ̀ sí. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni wípé gbogbo orú wọn tán bá fẹ́ lọ láyé ikú ẹ̀sìn náà máa ń kú wọn kì í fi ibi rẹ̀ lọ ìyẹn mọ̀gbà tí ó lọ ṣùgbọ́n yóò lọ lọ́nà ẹ̀sìn ìyẹn dájú èèyàn lè mọ̀ ṣe ń tí ń ṣe kó kẹ́gùn síbi tó dáa. nítorí àkókò àfa. àwa ọmọ kóòtù òjìrè tá a bá lọ́wọ́ àwọn ìran tiwa àwa máa sọ wípé ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀ ẹ jẹ́ ká fà lọ́lọ́run Elédùmarè lọ́wọ́ ṣe gbọ́ torí wípé kò ṣe ẹ̀sìn títí ẹ̀ ó ní kó ẹ̀sìn ni ọ̀tá ẹ̀ máa kú kúrò gbogbo nǹkan tí ms bàbá tó fẹ́ sọ yìí etí ọmọ kóòtù òjìrè ni kẹ́ fi gbọ́ o etí ẹni tí wọn ò tí ì kó lẹ́rú òun ni kẹ́ fi gbọ́ o etí ẹni tó nífẹ̀ẹ́ anything tó mí òun ni kẹ́ fi gbọ́ o ó lè fẹ́ lé létí yín o tó bá máa débi ìparí o kò ẹ má jẹ́ kó le o àwọn wo ló fà á àwọn wo ló jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ kó lọ máa bá wọn mufti Ìwó àti bọ̀dá Rashidi tó bọ́ta tó ń yàkàyàkà ẹ̀sìn àwọn èèyàn kan láti ọdún tó ti pẹ́ àti bàbá Bello tó ti kọjá lọ sọ́dọ̀ Allah bàbá yẹn náà lọ máa ń sọ wípé ifá ò lè rí nǹkan ifá ò lè ṣe kinní kan ifá ò lè ṣe gbádá ifá ò lè ṣe kodò nígbà tí ẹ̀yin mú ẹnu àbùkù tẹ́ fi ń kan àwọn nǹkan oní nǹkan torí ẹ̀gbà tí àwọn wá dé sìn ẹ ti mú òkò ẹ ti fi fọ́ gíláàsì oní gíláàsì by the time tí àwa mú òkò àwa ò tiẹ̀ mú òkò irin àti ìgò yes irin ìgò àdá ọ̀bẹ everything òun la mú sìn nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn let's go. sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àmọ́ mo rí tí wọ́n sọ wípé àwọn ti ṣetán láti bá wa ṣe debate àmọ́ mo padà bọ̀ sórí yẹn nǹkan tí mo gbọ́ tí wọ́n sọ gbẹ̀yìn náà ni pé ẹ máa ká tó rí ọdún kan nísìn ms bàbá ìnáwó máa kú Allah ti decide lórí ọ̀rọ̀ ẹ máa rí bó ṣe máa kú Allah decide lórí ọ̀rọ̀ Nàìjíríà oríṣiríṣi nǹkan ẹ̀yin èèyàn mi irú kú wo gan ni Muhammadu kú kí ló pa Muhammadu tó jẹ́ òjíṣẹ́ Allah fúnra rẹ̀ ẹ ká lọ sí Sahih Bukhari 4428 kí ló wí ó ní narrated Aisha ṣàlàyé the prophet in his ailment in which he died Muhammadu nínú àárẹ̀ àìsàn tó kú lé lórí used to say ó máa ń sọ pé oh Aisha ìyàwó mi I still feel the pain caused by the food I ate at Kaiba mo sì ń jẹ̀rora oúnjẹ tí mo jẹ ní Kaiba and at this time lákòókò yìí I feel as if my aorta is being cut from that poison ó dàbẹ̀ ní pé wọ́n ti gé ẹ̀mí òun nítorí májèlé tóun jẹ nínú oúnjẹ yìí kí ló ṣẹlẹ̀ ní Kaiba ọmọ Júù kan tí wọ́n pè ní Zainab Muhammadu ṣe kíni ó pa gbogbo mọ̀lẹ́bí arábìnrin yìí ó pa ọkọ ó pa ẹ̀gbọ́n ó pa àbúrò ó pa ìyá ó pa bàbá ẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn gangan Muhammadu tún bá obìnrin yẹn lájọṣepọ̀ arábìnrin yìí ló fi májèlé sínú ẹran fún Muhammadu májèlé yìí ló ṣokùnfà ikú Muhammadu ó wá kú ó kú ikú ẹ̀sìn ikú ẹlẹ́yà òun ni Muhammadu kú Muhammadu tá à ń sọ yìí gan gbogbo àwọn ọmọ ẹ̀ pátápátá ló kú ṣojú ẹ̀ ẹyọ kan tó kù kò pẹ́ tí Muhammadu kú ìyẹn náà fòṣánlẹ̀ tó kú Muhammadu wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa so àáfàá sọ wípé èmi láàrin ọdún kan máa kú ikú kíní kan àáfàá yín gan fún ara yín ṣé ẹ mọ̀ bóyá ẹ máa lo ọdún ìjálẹ̀ ṣé ẹ mọ̀ bóyá ẹ máa lo ọdún ìjálẹ̀ ẹ ní Allah ti decide Allah ò kì í ṣe Ọlọ́run ìyàtọ̀ wà nù Allah àwọn Lárúbáwá lórí ẹlẹ́ẹ̀kejì àáfàá yìí sọ̀rọ̀ nípa Farao Fìrìáúnà ẹgbọ́n àṣírí gbogbo nǹkan tó ń dùn wọ́n sí lélẹ̀ nǹkan tó ń ṣe yìí ń fèrè. gbogbo nǹkan tó ń dùn wọ́n gbọ̀ngàn lélẹ̀ torí wípé kí ni àwọn ìran wa àwọn ancestors wa yẹn tí wọ́n bá mọ nǹkan tí àwa mọ̀ ní 2026 yìí ọ̀ ní welcome ẹ̀sìn yẹn tó bá dé kó fẹ́ máa gbé Islam lọ síbi kan sìn gbọ́ káwọn yẹn wá gbá research kán máa ṣe research kàkàkiri ẹ̀rọ kán máa welcome ẹ̀
ṣe rò ipò máa welcome ẹ̀ nígbà tán kọ́kọ́ mú dé fún wa ṣáwọn bàbá ìyá ṣáà kí n lo ṣàkìlọ sí kinní ṣebí ẹ jẹ́ kí ọmọdé kó wá òun náà kọ́kọ́ náà fi ṣe ṣé nísìnyí ṣó di kọ́mọdé wá àti àgbàlagbà àtọmọ ékeré sì by fire by thunder àwọn àṣírí tí ms bàbá tó wá tí òun ráyè tó ń gbé àwọn ẹ̀rí sílẹ̀ gbogbo nǹkan tó bá sọ ó máa fún yín níbi tẹ́ máa ti lọ́ka ni tẹ̀dẹ̀ máa bá bẹ́ẹ̀ nǹkan tó ń dùn àwọn pípù yẹn nìyẹn nǹkan tó ń dùn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wáyé ni mo sọ nígbà tá à ń ṣe Islam tó bá yà sí ní lọ́ka kinní kan wọ́n lè ní ẹ̀ka odindi Kùránì ẹ lọ pẹran sí ẹ lọ ṣe kinní kan ẹ fẹ́ mọ nǹkan tó wà nínú ẹ̀ gangan bọ̀ nísìnyí tí ẹ wá sún àwọn kan dé ògiri tó wá gbé yẹ̀wò tó wò ó gbá kíní yìí ṣó yẹ kó rí báyìí ṣó yẹ kílé ó wá di wípé àwọn ń bá ẹ̀sìn jẹ́ ẹ̀yin tẹ̀jẹ̀ ti bà ẹ̀sìn jẹ́ tí ẹ̀rí proof tẹ́ fi ń ba ẹ̀sìn yẹn jẹ́ tẹ́ni ó ń pegi ó ń gbọ̀pẹ̀ tí ò séyìí tó kàn yín bẹ̀ àwọn eléyìí wá ní proof ń sìn láti gbé jáde pé kí lẹ ló ń ṣẹlẹ̀ ń bí ẹ jẹ́ ká mójútó kí lẹ ló ń ṣẹlẹ̀ ń bí ẹ jẹ́ ká mójútó because ẹ fẹ́ fi kó bá ìran wa a fẹ́ tún ìran wa sílẹ̀ nínú oko ẹrú òun la wà lọ́wọ́lọ́wọ́ báyìí now let's go. ìyàwó náà gan ṣe jù báyìí lọ mọ́ àwọn pé ẹ̀yin pípù yìí ṣé ẹ tiẹ̀ máa ń ka oríṣiríṣi ṣé ẹ máa ń ka ìtàn ṣá fìrìhàwó náà yìí kò ń ṣe ọmọ lárúbáwá Moses tí àáfàá sọ yìí kò sin Allah irọ́ lásán ni wọ́n parọ́ fún yín ni mo sọ fún yín pé Quran látòkè délẹ̀ irọ́ ni ẹ ká wo nǹkan tí mo gbé sókè yìí mo ní outside Islamic tradition did Moses worship Allah wọ́n ní outside of Islamic tradition specifically within Jewish and Christian traditions Moses tẹ́yìn pé ní Musa did not worship a deity referred to by the specific Arabic name Allah Moses ò sìn ṣìgìdì tí orúkọ ẹ̀ ń jẹ́ Allah kò sí nǹkan tí Moses sìn òun ni Yahweh èrè náà nìyẹn náà Yahweh Jehovah nǹkan tó sìn nìyẹn kò sìn Allah àáfàá yìí sọ pé àwọn Christian ló ń fọ́ǹdì wa ẹ̀yin ọmọ Oòduà àwọn fọ́ǹdì wa o òdodo là ń sọ fún yín o a fi àkókò wa lè láti máa ṣe nǹkan tá à ń ṣe yìí a ò gba 1 naira kò sí nǹkan tó fún wa ní 1 naira ẹni tó bá náà fọ́ǹdì wa kó jáde kó sọ wọ́n rò pa wá dàbí àwọn tí wọ́n ń gba owó láti kó wa lẹ́rú fún ìran lárúbáwá kò sí nǹkan tó fọ́ǹdì wa o Pharaoh ṣé ọmọ Arabu ní Pharaoh òun ni wọ́n ní no Pharaohs were rulers of ancient Egypt àwọn tó rúlu wọn ló ń jẹ́ Pharaoh ẹ bí wọ́n pé èwo náà àwọn Pharaoh ẹ máa wá gbọ́ wọ́n ní a civilization that predated the arrival of Arabs and Arabic language in the region àwọn Pharaoh yẹn ti wà àwọn tó máa ń ṣàdarí wọ́n ti wà èwo náà àwọn adarí wọn torí gbogbo adarí wọn ló ń jẹ́ Pharaoh àwọn àfáyì kan parọ́ fún ẹ̀yin èèyàn ni o gbogbo àwọn bí ká sọ pé lọ́dọ̀ wá ń sọ pé ọba ilẹ̀ Yorùbá èwo nínú àwọn ọba so Pharaoh yẹn táìtù ni ló jẹ́ adarí fún wọn èwo nínú wọn so irọ́ ni ìtàn yẹn irọ́ ni now Pharaoh yìí kò kí dúdú ni kò sin Allah wọn ò sin Allah nílẹ̀ Egypt rí wípé wọ́n gbé ìsìláàmù yẹn lọ láti fi pa wọ́n dẹ̀ jẹ wọ́n run wọ́n gba ọgbà àṣà wọ́n dẹ̀ change sí Arab culture wọ́n dẹ̀ ti ń sọ èdè lárúbáwá nǹkan yìí ni a ò fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá la fi ń sọ̀rọ̀ sókè ẹ̀yin ọmọ Oòduà mo fi Ọlọ́run Olódùmarè búra fún yín Islam irọ́ ni o wọ́n fẹ́ wá fi ba ayé wa jẹ́ ni àmọ́ àáfà ẹ ti gba challenge wa ẹ ti gbà láti bá wa ṣe debate nǹkan tó kù báyìí ni wípé bẹ́yìn ṣe nímọ̀ báyìí nǹkan tó kù báyìí ni pé ká ṣe debate yẹn a máa ṣe ní live orí radio station tá a bá ṣe ní TikTok wọ́n gbọ́dọ̀ máa hear lórí radio station débi pé gbogbo àwọn ará ilẹ̀ Yorùbá pátá ló máa gbọ́ so a máa ní Oríyọmí consent Oríyọmí Hamzat láti publicize kìíní yìí tàbí Yínká Ayéfẹ́lẹ́ tàbí Kọ́lá Olótù àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n á lè gbọ́ òdodo nípa Islam àwa ti ṣetán ẹ sọ pé. ṣe rí wípé àwọn ènìyàn wa a wà nínú oko ẹrú tá wà nínú ẹ̀ pọ̀ bọ̀ Elédùmarè ló gbé àwa kan dìde nísìn ẹni tó ń sọ̀rọ̀ mùsùlùmí ní tẹ́lẹ̀ mùsùlùmí ní ìyá àti bàbá ẹ̀ tẹ́lẹ̀ mùsùlùmí ní ìyàwó ẹ̀ nígbà tó ti ní àgbọ́yé
ní gbogbo ìdílé ẹ̀ náà ti kúrò nínú ẹ̀sìn yẹn. Gbogbo nǹkan tó ń ta wọ́n lára nìyẹn. Tí púpọ̀ àwọn ènìyàn tó dẹ̀ jẹ́ pé bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn ń sìn. Tí ọmọkùnrin tó bá ń ṣe program lọ́wọ́ ní live, àwọn èèyàn tó 2000 lẹ́ẹ̀kan náà wọ́n máa ń gbọ́. Àwọn èèyàn 5, 6, 7 lójúmọ́ kọ̀ọ̀kan wọ́n dẹ̀ máa wá ń ṣe testimony wípé ọ̀rọ̀ náà ẹ̀ṣẹ̀ yé àwọn sìn. Nígbà tí àwọn lọ gbé táwọn wo ẹ̀rí, àwọn rí wípé má gbé mi wá, ṣé mo sọ fún yín 2026 tá a wà nínú ẹ̀, ó ti di dandan. Alákọ̀ọ́kọ́ nídìí ìtúsílẹ̀ ọpọlọ náà sẹ̀, ìtúsílẹ̀ ọpọlọ. A gbọ́dọ̀ gbé eléyìí. Ọ̀hún tí ẹ lè gbà wá láyè ni ẹjẹ́ akọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Ewé ló kọlà fún. Ọ̀hún lè gbà wá láyè kan sẹ́pà fẹ́ lọ sí orílẹ̀-èdè wo lẹ fẹ́ lọ. Tí àwọn tó kù bá gbà yín láyè, àwọn gọ́rẹ́dì àti ìbàjẹ́ tó ní kálukú bá mọwọ́ ọ̀tún sọ́tún tó bá mọwọ́ òsì fòsì. Òun ní ọ̀rọ̀ yìí ló lè ṣe yanjú. Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi. Eléyìí ti gùn díẹ̀, ẹ jẹ́ ká stop. Má tún máa gbé àwọn míì wá lóríṣiríṣi lórí àwọn tó wá give testimony. Àwọn àáfàá ńláńlá náà tó ti jáde, tó ti ń bá MS bàbá tó ń bá jà. A ní wọn lówó rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn, wọ́n bá jà. At the end of the day, àwọn náà lọ jókòó. Torí pé wọ́n ti tọwọ́ sí ọ̀pọ̀lọpọ̀ wa lọ́pọlọ, wọ́n ti tọwọ́ sí lọ́pọlọ, wọ́n ti fi rò báyìí. Wọ́n lọ jókòó, àwọn náà gbé yẹ̀wò. Àwọn náà padà wá ṣe kí ni, wọ́n padà wá ṣe submissive nígbà lóní gbangba wálé àìpé MS bàbá a gbé fún yín àti olówó Èkó àti Àkànbí ọlọ́ba try ìṣẹ̀lẹ̀ ṣe nǹkan tó ń fẹ́ kí ọmọ kóòtù òjíire kọ kárí lélẹ́yìí o. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ẹ fẹ́ jẹ́ ká ṣe tí bọ̀ tẹ́ ẹ̀ fara ní àwọn kan lára, bọ̀ ẹ ń fi ara ní àwọn kan lára. Àwọn tẹ́ wá ń fi ara ní yẹn, àwọn ọmọ wọn wá dìde ń sìn. Àwọn mùsùlùmí àti Christian ló dìde ń sìn. Kò ń ṣe àwọn babaláwo náà dìde. Kò ń ṣe aláàgbẹ̀, kò ń ṣe ìyá ọlọ́sùn tó jẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n ti ṣe gbogbo ẹ̀rí. Wọ́n ti padà, ó ti wá yé wọn sìn. Àwọn ọmọdé ṣe wà, ó máa ń sọ fún wọn pé àwọn ò lẹ́sìn o. Ilé yín ni ó lọ o, lọ mọ nǹkan tó ń ṣe nínú ilé yín. A pè ẹ́ sí ẹ̀sìn wípé kíní yìí. Torí wípé kíni, Yorùbá ò lẹ́sìn. À ń júbà fọ́lọ́run, à ń ṣe ètùtù, à ń gbé ẹbọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó dẹ̀ ń túbà tó ń túṣẹ́ láyé ìgbà wọn bàbá yẹn, ilé ayé ò bàjẹ́ tó yìí o. Ẹ wò ó, nígbà yìí ni máa dúró sí lọ́jọ́ títí òní. Ẹ bá wa pín, ẹ bá wa share, ẹ bá wa tarí ẹ̀ síwájú. Àwa bẹ́sì kankan jà o. Bàbá Akíntóyè, Ìgbòho Òòṣà, bàbá wa kábíyèsí ọba aládé gbogbo, olórí aládé gbogbo, Ọọ̀ni of Ifẹ̀ náà, a pè yín o, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Kán fi ọmọ kóòtù òjíire, ọmọ aládé kan fi wá lọ́rùn sílẹ̀ káríbi ṣe ọmọ aládé wa. Nígbà tán máa sin ìyá Ṣàlí, ó ní oríṣiríṣi nǹkan tán ṣe. Ní Israel lọ́jọ́ tèmi, àwọn Júù sì ń bọgi ọ́n bọ̀ pẹ́ńbẹ̀. Ní Saudi Arabia tá à ń lọ, aṣá lọ ń yí òkúta po, a dẹ̀ ń fẹnu pọ́n òkúta lá, a dẹ̀ ń pa ẹran. Ẹ jẹ́ kó oníkálukú ṣe títì ẹ̀. Ibi tí èmi dúró, ẹ jẹ́ kí oníkálukú ní freedom. Tó bá jẹ́ kọ́ọ̀pù yìí ni mo decide pé mo fẹ́ forí balẹ̀ fún láràárọ̀, jẹ́ kó rí bẹ́ẹ̀. Ìgbàgbọ́ nǹkan tí mo ní gbàgbọ́ sí nìyẹn. Now ẹ ṣé gan ni, ẹ má gbàgbé láti bá wa share, ẹ má gbàgbé láti bá wa comment sílẹ̀. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ojú òní tiwa, nílò ohun gbèsè ọ̀nà bí ò ṣe bí ọmọ. Happy New Year again. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, èmi lẹ máa rí, ẹ̀yin náà la máa dé bá. God bless you. Ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa tẹ like, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa subscribe. God bless you. One love, bye for now. Ire o, ire gbangba. Orúkọ mi lẹ́ẹ̀kan sí, Very Dark Lady Zabby, Ọ̀gá Ńlá TV. Very Dark Lady Zabby, Ọ̀gá Ńlá TV. Ire o, ire gbangba.